A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀, ọjọ́ 29 nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká mumi tútù, à ń bọ̀ wá. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti jẹ́jẹ́ tóun ti ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé gbogbo ohun tí ó bá náà òun lòun yóò lò láti rí dájú pé àwọn ọmọ Nàìjíríà wọ́n wà nínú ìrọ̀rùn jíjẹ àwọn mímu ọ̀pọ̀ yanturu aláìlẹ́gbẹ́ o. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ náà láti orílẹ̀-èdè France nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan èyí tó ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron. Níbẹ̀ ni wọ́n ti tẹnu bọ̀rọ̀ àjọṣepọ̀ eléyìí tí yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé àti ètò ọrọ̀ ajé tòun ti owó orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni Tinubu ti ní olójú òní lajú sílẹ̀ kí tàlùpọ̀n kò wọ́. Ó ní àǹfààní tòun ti ààyè ńlá ló ti ṣí sílẹ̀ báyìí fún àwọn ilẹ̀ òkèrè pàápàá jù orílẹ̀-èdè France láti wá dá ilé iṣẹ́ ńláńlá sílẹ̀ èyí tí ó jẹ́ kí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n di oníṣẹ́ lọ́wọ́ táwọn náà yóò lè jẹ yóò lè mu. Tinubu ní ọgbẹ́ ọkàn ni yóò jẹ́ fún òun láti rí àwọn ọmọlẹ̀ yìí pàápàá jù àwọn ọ̀dọ́ tó ń ti àwọn ọmọ léńjeléńje kí wọ́n lọ rèé sùn láì fi nǹkan kan sínú. Ó ní nǹkan tó burú jáì ni nípa ìdí èyí gbogbo ipá àti agbára èyí tí ètò ìṣèjọba òun bá lè sà láti rí dájú wípé jíjẹ mímu ètò ààbò àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa ó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lòun yóò sà. Ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP eyín olóyè Ọlábọ̀dé George òun máa ń ló ti ju òkú ọ̀rọ̀ kan lu Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn àti olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀tún ti ọgbọ́n inú. Gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ kan èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi dá padà fún Ọbásanjọ́ eléyìí tí Ọbásanjọ́ sọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ń kú lọ báyìí àti pé ó ti kùnà pàápàá jù lábẹ́ àwọn tí wọ́n ń darí rẹ̀ lásìkò tí a wà yìí. Eléyìí tí Ọbásanjọ́ sọ níbi ètò kan náà èyí tó wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà láìpẹ́ yìí èyí tó mú kí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ òṣìṣẹ́ pọ̀ sí ààrẹ Tinubu láti sọ fún Ọbásanjọ́ wípé ọjọ́ orí ló ń da Ọbásanjọ́ láàmú àti wípé amúkú ẹrù rẹ̀ wọ̀ ó ní òkè ni wọ́n wò kò wo sàlẹ̀. Wọ́n ní Ọ̀nànúgà ní Ọbásanjọ́ gangan ní okùnfà gbogbo bí nǹkan ti rí. Ó ní ìbájẹ́ wípé ó rọrùn ni Ọbásanjọ́ ìbá ti tún gbogbo rẹ̀ ṣe ní ìgbà tóun náà wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ fún ọdún 8 lọ́dún náà lọ́hùn-ún tó ń ti àwọn ọ̀rọ̀ míì èyí tí Báyọ̀ Ọ̀nànúgà sọ èyí tó mú olóyè Ọlábọ̀dé George láti sọ wípé Báyọ̀ Ọ̀nànúgà jẹ́ ọmọ tí ò ní ẹ̀kọ́ tòun ti ọgbọ́n o wípé Ọbásanjọ́ tá a bá wò dáadáa ó ní ó tó bí Báyọ̀ Ọ̀nànúgà gẹ́gẹ́ bí bàbá àti ọmọ. Ó ní nípa ìdí èyí ọmọ kì í sọ̀rọ̀ kùngbákùngbé àbí ọ̀rọ̀ búburú sí àwọn àgbà. Ó ní ó yẹ kí Báyọ̀ Ọ̀nànúgà wo ọjọ́ orí Ọbásanjọ́ kó mọ̀ wípé ó tóun gẹ́gẹ́ bí bàbá láti bí lọ́mọ ni o. Bẹ́ẹ̀ tó wá jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà Ọlábọ̀dé George èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ rédíò kan ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí níbẹ̀ tó ti ń sọ fún Báyọ̀ Ọ̀nànúgà wípé ní ilẹ̀ Yorùbá ọmọdé máa ń bọ̀wọ̀ fún àgbàlagbà ni àti wípé ọmọdé tó bá ti tẹ aṣọ àgbà mọ́lẹ̀ wọ́n ní àtibọ̀tán ọmọ bẹ́ẹ̀ kì í sunwọ̀n. Nípa ìdí èyí ó ní Báyọ̀ Ọ̀nànúgà nílò láti lọ tọrọ àforíjì lọ́wọ́ Ọbásanjọ́ gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George ti sọ. Ó ní tó bá fẹ́ kí ọjọ́ òun dalẹ̀ kóun náà dàgbà rere. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ó ní ká máa wo àtibọ̀tán Báyọ̀ Ọ̀nànúgà gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George bó ti sọ nítorí pé ọ̀rọ̀ tó sọ sí Ọbásanjọ́ yìí ó ju ẹnu Báyọ̀ Ọ̀nànúgà àti pé Ọbásanjọ́ ó tó bí Báyọ̀ Ọ̀nànúgà lọ́mọ. Nípa rẹ̀ kò yẹ kó lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ló yẹ kó fi ọ̀rọ̀ ọ̀hún dá àwọn àgbàlagbà èyí tó mọ̀ díẹ̀ ta lóríta mẹ́ta kí wọ́n lè pe Ọbásanjọ́ sí àkíyèsí lórí ọ̀rọ̀ tó sọ nípa ètò ìṣèjọba Bọ́lá Tinubu àti orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tàbà
ní àpapọ̀ kí wọ́n lè wá ọ̀nà àbáyọ àti ojútùú sí ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ òṣèlú PDP àti NNPP ni wọ́n ti ń fà á mọ́ra wọn lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ẹgbẹ́ òṣèlú NNPP àwọn ni wọ́n ti ń lérí dúkokò wípé tí ó bá fi dínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé lọ́dún 2026, àwọn ni yóò fi ìbò wọn gbé ẹgbẹ́ òṣèlú PDP àti gómìnà wọn Adeleke kúrò lórí ipò, ní ìgbà tí ẹgbẹ́ òṣèlú NNPP tí àwọn yóò balẹ̀ gùdẹ̀ sórí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú NNPP ti sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń ká aṣọ lójú ọ́fíìsì wọn tuntun èyí tí wọ́n kọ́ sí agbègbè Ìlá ní Borípé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n káṣọ lójú rẹ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday. Níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú NNPP látẹnu alága wọn èyí tó tẹnu bọ̀rọ̀ wípé bá a bá wò ó dáadáa, ó ní àpapọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí tàn mọ́ tí wọ́n ti kọjú wọn sóòrùn alẹ́. Ó ní kẹ́ ẹ wá wo ẹgbẹ́ òṣèlú PDP náà èyí tó ń tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí. Ó ní gbogbo nǹkan ò yé wọn mọ́ látàrí wípé láti òkèrè ní kinní ọ̀hún ti wọ́ wà. Ó ní ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti dàrú mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ o. Ó ní àǹfààní rèé fún ẹgbẹ́ òṣèlú NNPP láti lè jáwé olúborí kí wọ́n lè mú nǹkan padà bọ̀ sípò fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó bá fi di ìbò tàwọn gómìnà tí ó wáyé lọ́dún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn tí ń gbáradì láti lè rí wípé ẹgbẹ́ òṣèlú àwọn tí ṣe ti NNPP ní ipò gómìnà ọ̀hún ló já mọ́ wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí alága wọn èyí tó sọ̀rọ̀ náà lásìkò tó ń kaṣọ lójú iléeṣẹ́ wọn tuntun èyí tó wà ní Borípé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sí Ọ̀yẹ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì òun ló ti ju ọ̀gbẹ́ni kan èyí tó tàpá sí òfin ìrìnnà ojú pópó tó tún bá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń darí ọkọ̀ lójú pópó FRCN tó tún bá wọn jà ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti jù í pé kó lọ rèé ṣe ẹ̀wọ̀n oṣù kan tàbí kó sanwó ìtanràn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn náà ti jáde láti ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ni wọ́n dá ẹjọ́ ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kasim Abdullahi èyí tí wọ́n ní ó ń wa ọ̀kadà alùpùpù ló kó àwọn èèyàn èyí tí ò yẹ sórí ọ̀kadà nípa bí èèyàn bíi 5 lórí ọ̀kadà kan ṣo. Wọ́n ní bákan náà kò lo akoto tí wọ́n fi ń dáàbò bo orí tòun ti ọpọlọ látàrí ìjàmbá àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì èyí tó ní ṣe pẹ̀lú ìtàpá sí òfin ìrìnnà ojú pópó. Wọ́n ní gẹ́rẹ́ tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún dá dúró, òun ló wọ ìjàkadì ìyá ìjà pẹ̀lú wọn yálà kó bẹ̀ kó tọrọ àforíjì. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n gbé ọ̀gbẹ́ni Abdullahi délé ẹjọ́ nínú ọ̀sẹ̀ yìí ń ló bẹ̀rẹ̀ sí ní fẹnu gbolẹ̀ tó ń tọrọ àforíjì tó sì ń bẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun o, wípé lótìtọ́ àti lódodo lòun jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kan òun. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí kó tó di pé ìdájọ́ rẹ̀ wá sí òpin lánàá ni adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà lòun náà korò ojú sí ìwà tó wù. Adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún eyín Sàláwù ME òun ló ní pẹ̀lú ìwà tó wù yìí yálà kó fi ara roko ọba fún oṣù kan tàbí kó sanwó ìtanràn $5,000 eléyìí tí wọ́n sì ní nínú méjèèjì ó gbọ́dọ̀ mú kan ṣe ń bẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó sọ adájọ́ ilé ẹjọ́ náà ni òun dáríjì, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ lálẹ́ ìjìyà kó lọ rèé fi ara roko oṣù kan tó ń ti owó ìtanràn $5,000 gẹ́gẹ́ bí wọ́n ti dá ẹjọ́ náà ní àná tí í ṣe ọjọ́bọ̀ Thursday. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó ọkùnrin ni Kanayo ohun mà ń ló ti kín tó tún fi ọ̀rọ̀ ìtinilẹ́yìn tó fi ti Davido lẹ́yìn lórí gbólóhùn àti ọ̀rọ̀ kan èyí tí Davido sọ ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tó ti ní lọ́wọ́ báyìí orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè tó dùn láti lọ ò látàrí pé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kò múnádóko mọ́. Bákan náà àti jẹ àtimu ó nira ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọn ò rí kan ṣìkan mọ́ látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti epo bẹtiróòlù eléyìí tó ti ba ọrọ̀ ajé wọn jẹ́ ò. Ọ̀rọ̀ yìí ni Davido sọ èyí tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà àti àwọn lẹ́nu lọ́rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá èsì ọ̀rọ̀ padà fún Davido wípé ọmọ àlè tó fi ọwọ́ òsì júwe ilé bàbá òun ni Davido. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. Kanayo tó jẹ́ òṣèré sinimá àgbéléwò èdè òyìnbó ní tirẹ̀, ó ní ọ̀rọ̀ tí Davido sọ yìí ojúlówó ọ̀rọ̀ ni. Ó ní ṣùgbọ́n olóòótọ́ kì í lẹ́nì, ẹni bá ń parọ́ òun láyé ń fẹ́ o. Kanayo ní Davido sọ ọ̀rọ̀ láti fi ti àwọn tó kù díẹ̀ fún kàtó láwùjọ lẹ́yìn kí ó lè mọ̀ wípé lótìtọ́ lódodo òun ni Davido ló ń jà fún àwọn mẹ̀kúnnù kì í ṣe ara rẹ̀ nìkan. Ó ní Kanayo ní bẹ́ẹ̀ bá wo Davido dáadáa, ó ní àjẹyó àjẹṣẹ́kù lásìkò tá a wà yìí. Ó ní ṣùgbọ́n ṣé gbogbo ọmọ Nàìjíríà ló lè jẹ oúnjẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àjẹyó tó ń ti àjẹkánù? Ó ní àwọn tí wọ́n lè jẹ mẹ́ta yìí ni Davido ń fi gbólóhùn ẹnu rẹ̀ ń ló fi ń jà fún wọn kí ìjọba lè mọ ohun tó tọ́ àtòhun tó yẹ láti ṣe kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó lè dùn lò fún gbogbo wa kí àtijẹ àtimu kó lè rọrùn fún àwọn ọmọ Nàìjíríà. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá ròkun bó bá rọ̀ṣà ń fàbọ̀ fẹ́lẹ́bùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì nílé iṣẹ́ wa níhìn-ín. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.